Ọlọ́run gan mọ̀ wípé kò sí ẹni tí èmi bá jà. Ọlọ́run dẹ̀ mọ̀ wípé iṣẹ́ tó gbélé èmi lọ́wọ́ ni èmi ń ṣe. Mo máa ń tẹnu mọ́ nǹkan kan pé bóyá nítorí pé kí ẹ̀yin èèyàn tí kò ní làákàyè má bú mi kí n wá silent kò possible. No, it's not possible. In as much tí a bá ṣáà ti lè rí onílàákàyè mẹ́wàá nínú àwọn tí kò ní làákàyè, that is ká wá rí àwọn tí wọn ò ní làákàyè mẹ́ta tá a dẹ̀ ti rí onílàákàyè mẹ́wàá, we are free to move. Lórí fídíò tí mo ṣe kọjá lórí ọ̀rọ̀ tí wọ́n fi wá ọ̀rọ̀ lẹ́nu màmá Ìyábọ̀ tó jẹ́ ti ìyàwó bàbá Olúalọ́ àti ẹ̀gbọ́n Ìyábọ̀ gangan fúnra ẹ̀ tó jẹ́ ti in-law Olúalọ́. Ọ̀pọ̀lọpọ̀ feedback òun ni mo rí. Àṣé ilé ayé, àṣé ilé ogun ni. Àṣé ayé ò fẹ́ ni fọ́rọ̀ àforí ẹni. Bó bá wà lókè lónìí, mo bẹ̀ ẹ́, mò ń rọ̀ ẹ́ o, kó mójútó ọ̀rọ̀ ara rẹ. Nítorí pé púpọ̀ àwọn tí wọ́n nílò ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ, ní ìgbà tí wọ́n bá gba ìrànlọ́wọ́ tán, wọ́n á yí ojú padà sí ọ. Àbájọ tí àwọn àgbàlagbà ṣáà máa ń tẹnu mọ́rọ̀ yìí. Ó mú èèyàn lọ síbi tó tún máa ti jẹun jẹ, ó tún wá di ẹni tí ó mú lọ síbẹ̀ gangan wá dì mú lọ́wọ́. Mo padà rí bí òwe àwọn àgbà ó ṣẹ nínú fídíò tí mo ṣe kọjá yìí nípa ibi tí a ti fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu wò pẹ̀lú àwọn fámìlì ìyàwó Olúalọ́. Èèyàn over 13,000 people, 13,000 people òun ló ti wò báyìí. Nítorí pé mo kàn fi heading ní ẹ̀, mo ní ọlọ́pàá ó ti mú Olúalọ́. Ayé tótó, ayé àkàmàrà. Ayé tótó, ayé àkàmàrà. Tótó láyé, àkàmàrà. All because gbogbo ayé, gbogbo èèyàn wọ́n ń wá ìṣubú ìránṣẹ́ Ọlọ́run yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló bú mi, ọ̀pọ̀lọpọ̀ ló ní mo wà sentimental. Ìkan tí ẹ̀ kọ̀wé, ó ní this case is not even a family issue again, it's a national issue. Kí ló ń pè bẹ́ẹ̀? Kò yé mi. National issue. I don't really understand you. Ọ̀rọ̀ tó jẹ́ ìgbésí ayé èèyàn kan personal. Ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ yẹn, ẹ máa pè nínú àwọn olórí burúkú ayé yìí ni. Ọ̀nàlá, wọn ò rówó rí. Mo get to know nínú kéèsì Olúalọ́ yìí gangan wípé àwọn tí wọ́n wà nílẹ̀, àwọn ń wá gbogbo ọ̀nà láti gbé àwọn èèyàn wálẹ̀ nítorí pé olórí burúkú wọ́n á fẹ́ máa wá àwọn èèyàn láti join àwọn kó lè jọ ṣe orí burúkú.
àwọn tó wà nílẹ̀ wọn ò fẹ́ dánìkan wà nílẹ̀ wọ́n ń wọ́ ẹni tó máa jábọ́ látòkè láti jọ wà nílẹ̀ ńlẹ̀. Kéèsì Olúalọ́ yìí ó kọ́ mi ní ẹ̀kọ́ púpọ̀. Ó kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀. Ó tún jẹ́ kó yé mi wípé kí n wẹ̀yìn wò. Ló ń pè ní national issue, personal life èèyàn fúnra èèyàn, issues èèyàn ìwọ pè ní national issue. Ẹ̀yin fúnra yín ẹ ò mọ̀ wípé ohun tó ń fà lẹ́sẹ̀ yìí mi ì tiẹ̀ lérò bóyá ọ̀rọ̀ yìí lè parí mọ́. Àṣeyàn ò lè gbé èèyàn wá sórí íńtánẹ́ẹ̀tì tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní ṣe owó jágajàga yìí. Ìyẹn la ṣe advice wọn. Gbogbo ẹni tí ó bá jẹ́ pé nítòótọ́ wọ́n fẹ́ràn ìyá ìyàwó Olúalọ́, I think what you need to advise them on, it is legal way ló jẹ́ kí wọ́n gbà. Ṣé lẹ́yìn tẹ́ ti ṣẹlẹ́yà Olúalọ́ bá tiẹ̀ padà wá jábọ́ náà at the end of the day, ṣé téèyàn bá jábọ́ èèyàn kì í dìde mọ́ ni? Lẹ́yìn tẹ́ ti ṣẹlẹ́yà ẹni tó bí ọmọ tẹ́tí ẹ bí ọmọ mẹ́ta fún tó fẹ́ ọmọ yín, tẹ́ ṣẹlẹ́yà ẹ̀ níta, ṣe lérò pé níta gbangba ni o national gbogbo ìta ẹ lérò pé lè lọ cover ẹ̀ nínú ilé ṣó possible? Ẹ jẹ́ ká máa ronú àtúbọ̀tán, ẹ jẹ́ ká máa ronú ọjọ́ ọ̀la. Ẹni tẹ́ ń bá fa wàhálà yìí ọmọ mẹ́ta ló bí fún yín, tí èmi dẹ̀ mọ̀ pé kò sí ohun tó ṣe àwọn ọmọ, bẹ́ẹ̀ ni kò sí ohun tó ṣe ìyàwó. It is just a family issue tí kò dẹ̀ sí ẹni tí kò ní ìṣòro tiẹ̀. Àwọn èèyàn máa ń gbẹ́nu lé pé pásítọ̀ ẹ lọ gbàgbé bóun ẹ̀ kó gbọ́ mi bóun ẹ̀ kó máa gbọ́ mi. Pásítọ̀ níṣòro tiẹ̀. Dàbí pé mo jẹ́ pásítọ̀ àbá jẹ́ pásítọ̀ ìyẹn ò ní kí àwa pẹ̀lú ìyàwó wa máa jà. Ìkan náà sọ̀rọ̀ ó ní níbo ló wà nínú Bíbélì pé kí ìránṣẹ́ Ọlọ́run kọ àwọn ọmọ sílẹ̀. Àìmọye mo rí i pé àìlọ́pọlọ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ yín. Tẹ́ bá lọ́pọlọ ẹ ní tún dá ogun sínú ayé yín. Kéèsì Ábúráhámù àti Sáírà àti Ágáì lọ wò dáadáa. Ábúráhámù ó lé Íṣímẹ́lì síta, ó lé dànù síta. Kí ló ń pè bẹ́ẹ̀? Tí kò dẹ̀ bójú wẹ̀yìn wọn. Ó kọ̀ fún ní ìgò omi kan, ó dẹ̀ sọ fún ìyá ẹ̀ pé kó máa lọ. Ó fàdúrà tì wọ́n lẹ́yìn. Kí ni ìyẹn mean? Kí n má lọ sọ́nà tó jìn o, jẹ́ kó dúró síbi tí Ábúráhámù yẹn wà. A ní kò sẹ́ni tí ó dàgbà tó àṣìṣe. Anybody ló lè ṣe àṣìṣe. But I am still standing on my word. Ẹ má bà nǹkan jẹ́ jù báyìí lọ. Nítorí pé ọmọ mẹ́ta lẹ bí fún Olúalọ́ o. I've said many things on that video yesterday. Nígbà tí mo rí interview, ẹ lọ ṣe necessity. Ẹ má jẹ́ kí àwọn useless bloggers, useless people on the internet, ẹ má jẹ́ kó take yín for granted. Go and do necessity. Use legal hand. And within 2-3 days, all these things will be clear off. Èmi mọ̀ pé ọmọ ò kú. Mo mọ̀ pé ọmọ ò ṣàìsàn. Tó bá tiẹ̀ tí wá ń di ọ̀rọ̀ ìlú òyìnbó,
obìnrin ìlú òyìnbó they were so wise débi pé tọkọ wọn go ò bá ṣọ́ra wọ́n sọkọ wọn dẹni yẹpẹrẹ. a ò bí mi sọ pé mi ò lè dájọ́ nígbà tá a ti gbọ́ sáìdì bí tá a gbọ́ sáìdì bí but pẹ̀lú nǹkan tá à ń rí à ń mú example méjì mẹ́ta jáde kẹ́ ẹ lè mọ̀ pé obìnrin ìlú òyìnbó pàápàá ìtọ́ ló ti lọ 10 years he has supposed to be wise àti wise gan ẹni tó dé ìlú òyìnbó 2 years gan ti wise kò dẹ̀ sóhun tí wọn ò lè fọkọ wọn ṣe tó pé ọ̀pọ̀lọpọ̀ cases wọn ló wà lórí tébù wa ẹni tó mọ̀ ló lè sọ nípa ẹ̀ ẹ̀yin tẹ́ l'experience ìṣẹ̀lẹ̀ máa bú ránṣẹ́ Ọlọ́run èèyàn bíi ti yín ni àwa o ohun tó bá wùn yín ní kẹ́ sọ ojú òní ti wá but ẹ̀yin ẹ bíi ìyàwó alọ́ ẹ má jẹ́ ọtí yín the only way ẹni tí tẹ́ bá ń ṣe ẹ rántí ọjọ́ ọ̀la tó pé ọjọ́ ọ̀la ṣì máa dúró kọ ẹ má wàá bà gbogbo nǹkan jẹ́ pátápátá kẹ má fọ́ lójú cause irú ọkùnrin tèmi mo lé o mo lé gan o obìnrin kan ò lè bí mi ṣe o ibi tí ọ̀rọ̀ mi pẹ̀lú ẹ̀ pín sí láyé àti lọ́run nìyẹn mo mọ̀ pé ìwọ máa ní ṣé ìránṣẹ́ Ọlọ́run ló sọ yìí èmi ti sọrú ọkùnrin tí mo jẹ́ I'm a simple man. I try to do what is right in the face of man and the face of God. But obìnrin kan bá place mat on me nígbà tí Jésù bá tún dé o kì í ṣe ìjà o but irú obìnrin bẹ́ẹ̀ o ní láti ní gap. We are different. Adẹ̀dá wa different. Ohun tí wọ́n lè gbà kọ́ ni mo lè gbà. Ọkùnrin mi ya ọ̀dẹ̀ ọkùnrin mi ó ya ọ̀dẹ̀ ó dẹ́ǹsì níbi pé wọ́n fọwọ́ gba létí kò ní sọ̀rọ̀ wọ́n kì í ṣerú tàwa o kì í tiẹ̀ ń ṣerú tèmi. So we are different. Ọlọ́run dẹ ẹ lọ́tọ̀ ó dá wa náà lọ́tọ̀ ó dé mi náà lọ́tọ̀ ìwà wọ́dẹ̀ yàtọ̀ síra wa má máa jọ́ọ̀jì nǹkan gẹ́gẹ́ bí ìwà tiẹ̀ no because we are different. That we are man of God ìyẹn ò ní ká má ní ẹ̀rọ àwa gangan là ní ẹ̀rọ jù nítorí pé èṣù máa ń gbógun lójoojúmọ́ onílàákàyè nìkan náà ni mo tún bá sọ̀rọ̀ lálẹ́ yìí onílàákàyè yẹn gẹ́gẹ́ bí mo ti máa ń sọ páwọn nìkan ni wọ́n lè gbọ́rọ̀ mi ẹ jọ̀ọ́ mo tún mẹ́sẹ̀jì gbogbo yín pàápàá àwọn ẹbí ìyàwó lu alọ́ ẹ má bà nǹkan jẹ́ o dé pé nǹkan yẹn ò ní ṣe é tó mọ́ take legal hand and then when you invite legal àwọn nǹkan yìí máa sọ amicably kì í ṣe kẹwàá máa bà nǹkan jẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ lérò pé ẹ ń ṣẹ̀sìn ìránṣẹ́ Ọlọ́run ẹ mọ̀ pé ẹ ti ń ṣe ẹ̀sìn Ọlọ́run gan pẹ̀lú ẹ̀ ṣẹ̀wá wo ìgbẹ̀yìn ẹni tó ń ṣe ẹ̀sìn Ọlọ́run ẹni tó ń sọ fún Olúwa wípé Olúwa is a scammer Jésù is a scammer bíbélì yín pépà lásán ni tó tún fi Ọlọ́run mìíràn wọ̀nyí I keep on saying the same thing but ẹ ronú tí mo sọ take legal hand. It will really assist this case and they reduce the risk of tomorrow which it is future pàápàá fún àwọn ọmọ bàbá tá à ń sọ yìí ẹ bá ti bá gbogbo ẹ jẹ́ ó máa lágbára o God bless you Baba Confirm JP òun náà ló tún sọ̀rọ̀.